Olódùmarè pàjùbẹ̀ ìpalẹ̀ wọn ògbìn kankan adébáfọ̀ àjẹtinúwú ẹ̀ fi ṣeun bínú àgbọnnìrègún ìwìn kíwìn òní bẹ́sù dúpọ̀ lórí ta ìtàkùnkítàkùn ní bá kẹ̀kẹ́ dúbalùwẹ̀ bẹ́ẹ̀ bá ń bẹ́ ń gbèrè òkú ẹ sáré wá ibikíbi tẹ́ ẹ bá wẹ̀ ẹ máa bọ̀ bẹ́ẹ̀ wà nítorí mi àwùsí ẹ̀yìn dà lórí owó ṣe é níní o mo fẹ́ sẹ́só fún un mo fẹ́ kọ́ là kó lu ṣé ẹ mọ̀ pé alájí ẹni ò ní là kínú bí ni mo fẹ́ kó ló lọ kí n má ṣe kí ni fún ẹ jẹ́ ń ṣe fún un ṣé ẹ mọ̀ pé bí ọba sí àtàǹpàkò bí ìlàgbà lọ́wọ́ rí èmi ò ṣe fún o gbogbo ewúrẹ́ nǹkan kan tẹ́yìn náà ń gbà ibì kan láti ń rówó ẹ̀ ẹni mọ̀ ṣe èmi ò ṣe o gbogbo tí ọba tẹ̀yìn ẹ̀yọ èmi fẹ́ mọ̀ èmi fẹ́ kẹ́ ẹ dúró tì mí ni bí bàbá ọmọ ti fọ́ tí ọmọ ẹ gbọ́ mo ní n ó ṣe ẹnìkan ò ní ké mú gbẹ̀gbẹ̀ kó gbótọ̀ fún ẹ̀mí. ìbàlọ́wọ́ ẹyẹ ńlá tí jẹrin yẹlé ìbàjà gbòdògbò tí gbólógìn ní láàjìn ọ̀wọ́n ní ọmọ aṣẹ́gilájé ìgbòrí ọmọ àlàkólà sọ̀rọ̀ ọ̀gbègbè kan tó gorí ìrókò lọ́rẹ̀ kọ́ létí kígbe ajé tantantan ó lálájí ẹni ò ní là kínú bí ni òwú ò ní là kínú ó bólóko kọ́ là kó lu títí kọ́ dàbí ẹlẹ́wẹ̀ obì tó fi gbogbo ara ṣajé ọ̀fọ̀nà ṣajé wàá lò gíríta típẹ́ nìwọ àgbòmọ́rí ànàmúntọ̀gà tó àbálẹ̀sù ń gbà lọ́ọ̀ mi ọ jẹ tán pátápátá. àwọn tí wọ́n wá fún ìtọrẹ àánú àwọn lélẹ̀. ẹni ní Thursday. Today is Thursday sir. ṣé wọn gbé mo ti gbàgbé ṣá ẹ pẹ̀lẹ́ ṣé o ṣì ní cash lọ mi. mo ṣe ní bí 100,000 naira mi. That's all right. Okay. Bá ń fún wọn ní owó wàá má ti fún un because case ti tiẹ̀ yàtọ̀ àbí wọ́n kọ́ ló sọ pé wọ́n ṣe operation fọpẹ́ báwo ni ara ẹ̀ ń sìn so ìwọ máa padà wá lọ́la so màá lè fún ẹ ní check kó lọ catch. Yeah, take. That's okay. Tọ́lámi, báwo ni? Ọjọ́ mẹ́ta. Ìgbéra ni mo wá fi sùn yìí. Bí dáàdì ṣe ń tètè wà lórí mi ò láìpẹ́ yìí. Ẹ̀gbọ́n mi náà. Ẹ wo bí mo ṣe wà. Kí n bèrè lọ́wọ́ dáàdì, kí dáàdì má lè fún mi. Kọ́ máa ṣe máa fáwọn òṣìṣẹ́ wọn pé kọ́ máa fẹ́ mi lówó. Àti ó ti sún mi o. Ẹ̀gbọ́n mi náà. Mi ò lè parọ́ mọ́ wa bí mo ṣe wà yìí gan. Ẹsẹ̀ mo fi wà bí. Ṣé mo fẹ́ máa parọ́ ni? Ẹsẹ̀ mo fi wà bí kódà kò sí owó kankan lọ́wọ́ mi. Ọ̀rọ̀ dáàdì ti sún mẹ́jọ. Kábà ń torí èèyàn ọmọ wọn kò lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni màá bá wọn sọ̀rọ̀ ṣòsì gbọ́ látẹ̀ni lọ changes ti wà tí mo ti gbọ́ sí changes ti wà ṣùgbọ́n mo ń travel by màá àtọ̀sùn làkè tó dé tí mo bá dé màá wá rí wọn màá bá wọn sọ̀rọ̀ ṣòsì gbọ́ ẹ má bá dáàdì yín jà o ẹ má bá dáàdì yín jà o ṣòsì gbọ́ ìwọ àtàwọn àbúrò ẹ má bá dáàdì yín jà nítorí àdúrà òbí nìyàn máa ń gbà yóò kí ń gbà ìpè lẹ́nu òbí o ẹ má bá wọn jà o ṣòsì gbọ́ ẹ má bá dáàdì yín jà o. Mi ò ní bá wọn jà ṣùgbọ́n ẹ bá mi bá wọn sọ̀rọ̀. Lórí àlè máa bá báyìí lọ. Jẹ́ kí n drop it. Mommy, Duni, oh, notice it. Ọlọ́run, mommy ti get better. Ṣé o lẹ́sẹ̀ mọ́ ni? Àti pé, mommy, kí tó mọ̀ pé Ọlọ́run ti gba gbogbo ògo jálẹ̀jálẹ̀. Fẹ́ ti wà òkè dáadáa. Mommy, ẹ bá mi spell background. Background. B A C K G
R-O-U-N-D. She won't buy me a gift. Mommy, you are the best mommy in the whole world. That is my mom. Mommy, oh, Walaye. Mommy, oh, Akeloma. Anybody born in Ribe, apology. Pata. Apology for sending trailer. Apology. Joseph. Yóní ló sọ̀rọ̀. Joseph ni ṣé bẹ́ẹ̀ni géètì ni mo gbà ẹ́ sí kí ni pọ̀nù kòkò wá lọ́wọ́ ẹ̀. Kó lè sẹ́nu géètì ẹ̀jọ̀ ó fẹ́ kó wá jí mi gbé lọ. Kó lè sẹ́nu géètì. Kidnapper! Mommy, relax. Mommy, ó ti lọ. Mommy, bọ̀dé ni. Well done. Mo ti géètì. Adé wà ń bí mi. Mo géètì. Mọ́mí mo ń bọ̀, mo fẹ́ tọ́lẹ̀tì mà. Mo géètì. Ǹjẹ́ ń bọ̀ mi? Kò mọ̀ pé mi máa géètì o. Ní géètì ẹ̀ wèrè jákújákú. Ní géètì ẹ̀. Meeting tí mo fẹ́ lọ ṣe pẹ̀lú Olú àti Àbíkẹ́ Dábìrì. Time ti tó rírọ̀ mi dà. Ní fáìjọ. Ìwà pa. Fáì meeting yá. Ìrònú ló máa ń parú wọn. Mi ò dẹ̀ fẹ́ kí ìrònú ṣe mí léṣe sínú ilé. Ìyàwó mi àtàrà Àṣàkẹ́. Ọmọ mi kò yí ẹ̀ṣọ́, ọmọ lákìlẹ̀, ọmọ ọlọ́tẹ̀ kí. I miss you. I will always thank you. That goes on. Baby, 10,000 naira ló wà ńbẹ̀. 10,000 naira. Abìnrin manager fi ṣe weekend. Ó mà ṣe o Jọkẹ́ o gbọ́dọ̀ àwọn Yorùbá tó sọ pé tí a ò bá rẹ́ni bálà kíyàn tó dé ìpọ̀là èèyàn máa ń ṣe wàhálà gan-an. Dádì mi ni mo rò pé àkàbà ọ̀la mi dájúdájú ẹ̀ ṣe wá rí ó pé ìwọ gangan ní ìpọ̀là mi. Tí mo bá ṣe gbogbo ilé fún ta ló fẹ́ kí n máa ṣe fún Sọlá ni you know I love you. Mo dẹ̀ mọ̀ kó wá tí fẹ́ máa lọ máa ro nǹkan tí dáàdì ń ṣe fẹ́ wá tí fẹ́ máa rí ló ti nà ẹni náà máa kí mọ́. Ní last week mo béèrè 10,000 lọ́wọ́ ẹ̀ ó fi fún mi ní 20,000. Èmi odidi ọmọ olówó ṣe pé tí bá rìn ládùúgbò ẹ̀ tó máa sọ pé mò ń fún àwọn afọ́jú ní 5,000 mo túbẹ̀ mo jù bẹ́ẹ̀ lọ tí mo bá ka ilé dáàdì mi ládùúgbò ẹ̀ lásán ó more than 3.
even gan nínú àdúgbò yìí lé dáàdì mi ló le jù tá bá sọ ti vi àìkọ́ ti Lẹ́kì ti Àbújá even ti US bó tẹ̀ yẹ pé mo débẹ̀ wọ́n fi ń wọ̀n mí lórí fóònù àwọn ibi tán ra lé sí. Tọ́lání má rò ó bó ṣe ń rò yìí jẹ́ ń sọ fún ẹ má gbọ́kànlé owó dájú ẹ ìwọ náà ó nídìí láti múra bó ṣe máa ní owó tiẹ̀. tí wọn náà tó bá ti sọ ṣòkòtò ẹ̀ sí tó ti wà òkè ò ní máa ro owó dájú ò ní máa sọ pé yẹn kíní kankan nítorí mo lọ́ọ̀fẹ̀ ni mo ṣe ń ṣe gbogbo nǹkan tí mo ṣe fẹ́. irú àìmọ̀ bìbí mi fẹ́ kó máa rẹ́rìn. I love you more. In fact ní nǹkan tí mo lè sọ ìfẹ́ tó wà nínú ọkọ mi. In fact tó bá yẹ pé bí mi ò tí ì mọ ìyá tó bí mi lọ́mọ ni nǹkan dáàdi mi ti má bèèrè lọ́wọ́ dáàdi mi máa ní àsìkò ọ̀rọ̀ títò bá sọ pé mo nífẹ̀ẹ́ gan jù yá mi lọ torí mi ò kúkú mọ̀ wọ́n. mo ní ìfúnná bíi gbogbo ìmọ̀ ọgbà orí tí mo ti wà pẹ̀lú ẹ̀ mo ti tó fún ẹ. iná bẹ̀rẹ̀ sí àṣẹ mọ́ mi lọ fún ojú ti dọ̀rọ̀ mi ní jẹ́ kó máa láì pé kò sí mọ́ mi pẹ̀lú ẹ̀ èmi á ṣe bí ìyá mi tún ṣe bí ìyàwó fún un báwo báwo máa tún ṣe báwo máa tún ṣe rẹ̀ sí báwo máa dẹ̀ tún rí ipa torí wà tí màmá mi sí. ìjọ ló máa tó wà rẹ̀ ṣèbí fún lọ́wọ́ mi wà lọ́wọ́ ẹ̀ tó bá ní kí n má sùn lé lónìí mò ń bọ̀ kí n dádì kan ṣe fún mi ṣé ọkùnrin mi lójoojú lẹ́yìn oúnjẹ tó ń fún mi ṣé ìyẹn ni fẹ́ máa dúró tì mí àní kan kówó fún mi báyìí. ṣé mo pé tí bàbá yẹn ní sí. èmi gan mi ṣe bá ní tó máa yẹ pé ó jẹ́ bóyá jẹ́ ni ṣó yẹ kí n kúrò níbi. àmì ìdẹ́ tí kò bá fẹ́ lọ sí mi ìfẹ́ kò lọ kí ló fẹ́ lọ ṣe ń lè gọ́ sí. kó jẹ́ kí n máa lọ mi ò fẹ́ wàhálà dáàdì jọ mi ò fẹ́ wàhálà mi. màmá lọ sáwá pè mí nìkan kò jẹ́ má dúró kí n kú. kò ń ṣe mí náà kò ń ṣe mí náà dáàdì mi mo mọ̀ pé àfi ṣọ̀rẹ́ rò káyọ̀ jẹ́ kí n máa lọ. kí ló dé kí ló ṣẹlẹ̀ gan rántí kí ni nǹkan tó dé. ẹ̀gbọ́n mi mi lè máa sọ lójú àwọn ọ̀rẹ́ yín tó wà ń bẹ̀ yẹn mi lè máa sọ lójú wọn. tó o bá fẹ́ sọ ṣé àwọn ọ̀rẹ́ mi ò ní lọ. ọ̀dà àti kò lọ́dọ̀ àwọn àlejò mi kí ló fẹ́ sọ. ọmọ yín ló wá fẹjọ́ sùn mí. kí ló ní mo ṣe. ẹ kì í fún lówó ẹ máa máa ra oúnjẹ fún ẹ máa máa raṣọ sí lọ́rùn ẹ ṣe fẹ́ kó lọ borúkọ yín jẹ́ ń ta ni bọ̀dá mi. so nǹkan tó fẹ́ sọ fún mi ni tó fi ń pariwo tó ń fẹsẹ̀ jọlẹ̀ ń bẹ̀ yẹn ṣé nítorí ọ̀rọ̀ ọmọdé yìí ló ti gbé mi kó lórí ìjókòó. wò jẹ́ ìsọ̀ kankan tí ò yẹ fún ẹ bí ṣe máa tọ́ ọmọ mi ó yàtọ̀ sí bí wọ́n ṣe máa tọ́ ti tiẹ̀ so bẹ́ẹ̀ mi ṣe mú ọmọ mi tọ́ ni mo ṣe ń tọ́ yẹn èmi ò lè máa kówó fún kó bẹ̀rẹ̀ sí ní ṣe flanga káàkiri àdúgbò kọ́wọn àwọn ìyá mi kan bá mi ṣọ́ǹdì ìyá ẹ̀ ló wà bó ṣe wà yẹn níbo ni mo mọ̀ tó ti wá abiyamọ ọ̀run wo ni mi ò tí ì ké pè tọ́ ọ̀dà lóhùn. bíbélì ló sọ pé tọ́ ọmọ rẹ kó lè fún ẹ ní ìsinmi bọ̀dá mi. ó ṣe ara títọ́ tá a sọ nìyẹn ara títọ́ gangan tí mò ń sọ òun náà ló ṣe sọ yẹn. ó sọ pé ó wá rojọ́ fún ẹgbẹ́ bí pàwọn ni ó ṣàbí ọ̀fun òsì náà ojoojúmọ́ ló ń gbẹbọ lọ́wọ́ ẹni. bí ṣe fẹ́ tọ̀ ọkọ mi nìyẹn o bó ṣe bí èmi ṣe mọ tèmi ṣe ni mo ti ṣe yẹn please mi ò lè bọ́ ọmọ mi jẹ́ o. ẹ má bínú bọ̀dá mi mọ̀ kó bọ́rọ̀ ṣe rí nìyẹn ẹ má bínú sà. níjọ́ mi wàá máa béèrè lọ́wọ́ mi kó tó bẹ̀rẹ̀ sí ní take action ọmọ rojọ́ fún ẹ o ò tí ì wàá bí èmi ti ń jẹ́ bàbẹ́ ẹ̀ o dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní bínú. ẹ fún ẹ embrace ẹ jẹ́ kó mọ̀ reason tẹ̀ fi ń ṣe nǹkan fún. kí n embrace ẹ kí n máa bá sọ̀rọ̀ ṣó sọ pé mi ò ń bòun sọ̀rọ̀ wò ó ṣó sì lọ́rọ̀ mi tó fẹ́ sọ ọ́ ká wọ́dún lé máa bọ̀ jẹ́ òun ló wà lóde. a ní kó mú náírà mọ́lì mo fún ẹ kókó látàárọ̀ ò mú àbí kò sí ṣúgà bẹ́ẹ̀ ni náírà mọ́lì lánù eléyìí bú ní ìyàtọ̀ ń-gan-ran kò fi ṣúgà sínú kínní ìfọmọ ẹni o ìfọ ni mo ti máa ń lóúnjẹ fún ẹ tó ń ké stop káyìí náà. àwọn èèyàn rí ògo ẹ máa bọ̀ wá sá. alọ́bọ̀ o ẹ lè jáàbù o bẹ́ẹ̀ ṣe lọ ẹ má pẹ́ bàbá tó ń bá yìí. Shama. What do
ọkọ mi. ṣé ìjẹ́ bí mọ́tò ni ẹlẹ́dàá mi o ẹ̀yin náà tù ní. ibi ń pa ni ramali mo fi sọ fún bàbá èkó kó fún lóúnjẹ ni ramali sórí ibi ń pa bàbá wálé. ẹ lẹ o ṣé ẹ rí mọ́tò tó kọjá àbáyé ramani ó máa jẹun ó máa jẹun ó máa jẹun ó máa jẹun ó dá o ọ̀gá kò sí nílé ṣùgbọ́n kó la etí ẹ lẹ̀ gidi ọ̀gá kò sí nílé. ibi báyìí ni mò ń gbé ibi ń pa ni ramali gan-an ó fẹ́ jẹun ó fẹ́. ṣe ẹ ìyàwó. bàbá fẹ́ ra wọn nínú. ọjọ́ ìwé mi èmi àti àjọ gbádùn ìwọ ń gbé ta èmi gbẹ́rù lẹ́ni déédéé la fi yàtọ̀ omi ìwà amúkáwé òní àbáyé ramani káàbọ̀ ìyá ramani òun ti lọ òun ti bọ̀ ẹnu lílẹ̀ ó dìlé oníbi ń pa ebi wèrè ló ń pa ṣé oúnjẹ ń gidi ni kí ni tí máa gbé fún ẹ gidi tó dé bá wọnú òkú báyìí ajáde lọ́hùn ṣebí kiri ló máa kíni. mo lọ ra búrẹ́dì fún náírà Málì ó fẹ́ jẹun dádì ẹ wálé bàbá ẹ wálé jẹ́ kó jẹun Málì sọ́ọ́rì náírà Málì sọ́ọ́rì náírà Málì sọ́ọ́rì. alámùdí sórí bó ṣe wà yìí máa ń nífẹ̀ẹ́ sí ẹ ọ̀gá mo jẹ́ sọ fún ètò ẹ máa gbà wèrè láyè ẹ gbà sinmi láyè ẹ tó dọ̀wọ́ lọ́wọ́ ẹ gbà láyè ẹ tó gbádùn ẹ gbà láyè ọ̀ ló fà tó bá sí pé kò ṣọ́ga ni move. Are you move? Move. Máa kọ ẹ̀ padànù tẹ́gbọ̀n sálọ ni máa kọ bí àgbò. ó tẹ̀ sọ anything nípa bẹ́ẹ̀dì ọmọ ńlá. nígbà tí a ti sọ pé white white náà gbogbo afẹ́ wọ̀ gọdẹ bá dẹ sọ ìlú náà dẹ máa tẹ. gbàgbé sọ̀rọ̀ white white ṣé ìyẹn nìkan ló fẹ́ máa sọ white white dúró sẹ́gbẹ́ kan èmi ti lo aṣọ tèmi sílé kí ni pákéjì ẹ lórí bẹ́ẹ̀ dé yìí o ṣàmọ̀ pé ìyàwó tẹ girlfriend mi Àjọkẹ́ mo ti sọ fún ó dẹ̀ ní kí n má pọ̀ ó ní wọn bá mi àlejò 30,000 sílẹ̀ so kí wàá ní kí ni akitiyan ó sọ̀rọ̀ náà ó kàn dárúkọ white white ṣé white white nìkan la fẹ́ nú bẹ́ẹ̀ ni. tèmi náà fẹ́ sọ gbogbo nǹkan tẹ́ bá sọ náà lèmi náà máa tẹ̀lé. ìyẹn ọwọ́ Ọlọ́run lẹ́bi ti wà èmi kọ́ mọ̀ pé bẹ́ẹ̀ di ọmọ láyé nǹkan tó wọn máa gbà ní wàá fún Àjọkẹ́ ti promise mi pé kí n gbàgbé ó wúlẹ̀ láti gbé mi tán níjọ́ yẹn tó bẹ́ẹ̀ kó mọ̀ ní torí ọmọlá ò ṣe yàn bẹ́ẹ̀ ọmọlá. ẹ̀yin guys kí ló ṣẹlẹ̀ ọmọ ìyá mi. ọ̀rẹ́ náà ẹ jẹ́ ká máa lọ síbò ọ̀rẹ́ náà là ń sọ́n bí náà. tó bá jẹ́ bẹ́ẹ̀ jẹ́ ti tèmi èmi mo léegun bàbá mi máa jó tẹ́lẹ̀ mo jẹ̀ ní kójú ẹ wò bí mo ṣe wà yìí ẹ̀yin méjèèjì kò sówó lápò mi ẹnu mi gbẹ kò ṣe bẹ́ẹ̀ dé mọ́ ẹja jáde. ká sọ bẹ́ẹ̀ mọ̀ ó rí bẹ́ẹ̀ dé òbí tí báwo o ṣe ní last 2 years. ọ̀rẹ́ èmi náà mọ̀ pé gbogbo April 4 èmi ọmọ là mo máa ń ṣe bọ́tí tọdún yìí pé ò ṣe kò sówó ẹnu gbẹ. ṣé torí ẹ̀ ló ṣe wá ń fọ́ ó yẹ kó mọ̀ pé tó bá ti rí mi lóòótọ́ kò sówó lọ́wọ́ mi o gẹ́gẹ́ bí gbogbo ṣe mọ̀ pé torí dáàdi mò ń fún mi lọ́wọ́ ṣùgbọ́n mo nímọ̀ràn fún ẹ̀ náà. ọ̀rẹ́ mi gba ìyẹn mo lóògùn mo máa ń gbádùn ẹ̀gàn ọ̀rọ̀ ajé. o ṣàmọ̀ pé dáàdi mi every Thursday ó máa ń ṣètọrẹ àánú. ẹ̀jẹ̀ dáadáa olóògùn yẹn ni wá sórí ti máa ń sọ̀rọ̀ bí ayé mi ṣe máa dà ìyẹ́ bàbá ẹ̀ má máa sọ̀rọ̀ bàbá ẹ̀ létí mi mọ́ àwọn olóògùn yẹn ni kí ló ń plan ìgbà tó jẹ́ kàńsà náà bàbá ẹ̀ tó jẹ́ wípé kò ṣàánú lọ́jọ́ Monday kò ṣàánú èèyàn lọ́jọ́ Tuesday every Thursday bàbá ẹ̀ máa ń ṣàánú wá ní kémi lọ bá bàbá ẹ̀ ayé bàbá ẹ̀ máa bàjẹ́ ni èmi ọmọ ńlá wá tó bá fẹ́ máa sọ̀rọ̀ tó a bá sọ wípé níkẹjà o kí n lọ bá owó la bí níkẹjà kó fèmí lówó o máa gbówó lẹ̀ ká tó wá kó níkẹjà gan kí tó wá ságége nísàlẹ̀ ọjà ajé balẹ̀ ìlú fẹ́mi lóye bàbá ẹ̀rù ẹ̀yọ́jò ó máa fún mi lówó kí balẹ̀ tó wá fún mi lówó tán kí tó lọ bá ṣáṣá ìwòkó ìsàlẹ̀ ọjà ó máa gbówó lẹ̀ èèyàn tán gan-an náà ní onísàlẹ̀ ọjà fẹ́yẹ́ bí wọ́n sọ̀rọ̀ ká tó wá kó mẹ́gẹ́ kí tó lọ sí pẹ́ńsì ní màláyé ike alóńgẹ́mọ̀lù fún ọmọ àgbẹ̀dẹ táàjù àwọn ọ̀gá wọ́n máa gbówó lẹ̀ fẹ́ mi kí tó wá bá lo ogbó kí tó kó lẹ́kọ̀ọ́ gan kí tó ní ọya ọ̀tà ló kàn lórí gáàsì ọ̀tà àwọn tèmi ya pàmpẹ́ ìrẹsì ọ̀tà wọ́n máa fún mi lówó èèyàn ya fàwáàsì náà ni èèyàn mi là ojú òre wọ́n máa fẹ́ mi lówó yọ tèmi ọmọ ńlá kúrò ebi ọmọ ńlá ló sínú rẹ̀ àbólókùnkùn ni ẹ̀yìn bàbá ò lè sàánú ní Monday
kò lè ayé mi bàjẹ́ ó fẹ́ bàjẹ́ mi jẹ́ kí n sọ̀rọ̀ tán wá mẹ́mórì káàdì mi ò ní pẹ́ fún jẹ́ kí n sọ gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò tán yányán kí ló dé tí yẹ ìlànà ilẹ̀ bí aṣẹ́wó mọ́ ó jẹ́ ìlànà ẹ̀ ò lè panu dé bàbá ẹ̀ ti lọ sí kí mo pè é tani bàbá ẹ̀ ti lọ sí kẹ́ bí báyìí kò lọ́wọ́ ẹ̀ sókè gbogbo wọn ti lọ sí kẹ́ ọbẹ̀ tẹ́ bá máa tẹ̀lé lẹ́jọ́ máa tẹ́ bá dẹ̀ lọ́jọ́ kan padà lọ tẹ́ bá mọ̀ pé máa lọ ìtàn tẹ́ bá dẹ̀ lọ́wọ́ ẹjẹ́ kiri. gbàgbé gbogbo ọ̀rọ̀ tọ́mọ́lá sí. wálé torí nǹkan tí ọmọlá ń sọ fún mi. ọ̀pọ̀ ọmọlá kò mọ̀ ọ̀rọ̀ sọ láti bẹ̀rẹ̀ gbàgbé gbogbo ọdún sọ já máa lọ já máa lọ. tani yẹn. èmi ni bàbá alájọ. ọlọ́lọ́ jẹ́ mi ni. bàbá alájọ. ẹ lẹ́ o bàbá alájọ wa. sọ́wọ́n lè pọ̀ gbóhùn mi ni. lóòótọ́ mo gbọ́ ṣùgbọ́n bí mo á pè bàbá alájọ ẹni kí n ṣe ọjọ́ tẹ máa ń wá bì ọjọ́ ìṣẹ́gun lè ní èyí ṣe ọjọ́ tẹ máa ń wá bì kìtì. lóòótọ́ mi ò wá lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ àlàmísì yẹ mo ní nǹkan tí mo fẹ́ ṣe torí òlòyẹ kí n wá lẹ́yìn ọjọ́ ìṣẹ́gun. tẹ́ ẹ lọ́mí tí ìrànwọ́ alájọ ni. èmi ẹgbẹ́ ìgbóhùn lára mi èmi ni àwa ayé òṣèlú dára ń bẹ gbogbo orí burúkú tó ń sọ yẹ sílẹ̀kùn fún mi sọ́kọ́ wà ní àbọ̀ òsínlé. solúwa mi. olúwa tiẹ̀. lóòótọ́ èyí ṣe olúwa tì í ṣùgbọ́n èmi ń tèmi o olúwa tèmi ni ọdún eégún bá dé báyìí tó bá ní ó yá o wàá dáṣe eégún o nígbà ní owó lọ́wọ́ n kò ní dáṣe eégún wàá gbé owó oṣù tán máa dáṣe eégún sẹ́ni gbogbo lémi báyìí nígbà gbówó oṣù ọ̀nì jẹun olúwa tọ̀rọ̀ tèmi. bàbá alájọ ẹ̀yà àti báàgì yẹn ìjájú láyé báàgì alájọ ẹjọ ẹ má bínú ẹjọ tó bá bẹ wá ní. n bẹ bẹ́ẹ̀ iṣẹ́ kan n kò tó bẹ́ẹ̀ iṣẹ́ ṣùgbọ́n ẹ̀ ní bínú ni mo gbé fún yín mo mẹ́kẹ́ bá mi ra orin kan bọ̀ torí àwòrán yìí jáde bí tá a wà yìí bí kò sí ìyànmọ́ nú agolo ni orin kan nú kọ́lé ìṣèyàn ni. àtìlẹ̀ àtìbọ̀ àtìlẹ̀ àtìbọ̀ ẹ lórí ìyàwó dílé ìgbà tó ń dé wọ́n dé òun ládé gbẹ̀sẹ̀. wo orin èmi ò gbọ́ orin nǹkan bẹ́ẹ̀ ń tèmi orin tèmi máa gbọ́ ni àwọn bàrí wà mẹ́. wọ́n ti kú. wọ́n bá kú kọ́ sí wàásù àìlẹ́ ti kú. ẹ kò tí ì kú ẹ ṣé rí ọmọ tí mo sọ yìí lóòótọ́ èrò owó gẹrun ẹ báyìí irun ẹ ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ ó ń pariwo ní òun jẹ́ èkó tẹ̀ mọ́rúkọ ẹ̀ ó máa ń pariwo ìgbà tó ń lọ pé kọ́ máa jó sóhun píkà kiri. àbí Saheed Òṣùpá olúkúngí kẹ̀kẹ́ orin tèmi máa ń gbọ́ ń tèmi yẹn sílẹ̀kùn fún mi kí n wọlé. ẹ ti lè wọlé ẹjọ ẹ ti sáàsì. èmi owó ni. ẹ wọlé ẹ wọlé. lóde. ẹ wọlé. alájọ ẹni ní Tuesday ṣe bí Thursday ni máa ń dáwó. lóòótọ́ ẹ̀ pa ọ́ lóòótọ́ àmọ́ mo fẹ́ rìn àjò níjọ́ Thursday yẹn torí ẹ̀ mo fi ní kí wọ́n fi ní Tuesday kí n rí àrùgbà kó má bàa yí ọ lẹ̀. ẹ wò ṣe rí owó tó wà lọ́wọ́ mi lẹ́sìn kò tí ì péye tí máa ń dá. ẹ jẹ́ kó pé ẹ̀yin náà jẹ́ kó pé àjọṣe ìbáradà wọn fẹ́ gbà lájọ yóò gbà pé ẹ̀wọ̀n bẹ́ẹ̀ sọ́ra wọn dúró fídíò àwọn dúró wọn tẹ́ máa fi gbà. màá fi sáàsì mú ẹ máa fọlọ́pàá mú ẹ máa rẹ́ ṣe màá ní kó fìyà jẹ màá ní kó fìyà jẹ. ṣé táwọn tó kù bá ń ṣe bẹ́ẹ̀ tó wọn ò bá pé báwo lẹ ṣe máa gbà àjọ yín tájọ yín máa pé. bàbá gbàjọ lọ́wọ́ wá lójú. ok ẹ ṣe sọ̀rọ̀. ẹ yà pé ni o ẹ lọ sàwọn olóògbé ọkọ yà pé ó pé o ọ̀gá mẹ́ta ló máa ń dájọ́ àtúndé àjọyọ̀ gbà kò ṣe dàpọ̀. Chief, Baba. I have a good news for you, sir. Nípa ọ̀rọ̀ madam náà ni mo fẹ́ ṣe àlàyé fún yín. Kò sí nǹkan kan sà. Ọlọ́run ti ń gba gbogbo ògo. Wà láìta láìsí wọ́n bí la bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí.
ara madam ti ń yá díẹ̀díẹ̀. Ọlọ́run mi ò lè parọ́ fún yín. Kí ni mo fẹ́ fi rọ́ṣe? Ẹ̀yin Ọlọ́run lò fún adépò táwa yìí. So táwa náà bá tún wá dúró tì yín à ń gbẹ̀ṣẹ̀ ni. Ara wọn ti ń wá òkè o. Nǹkan tí mo kàn máa sọ fún yín sáà ni pé tẹ́ bá ti lẹ́sbìsì ẹ gbìyànjú. Kí tiẹ̀ làbọ̀dọ̀ máa sọ pé tẹ́ bá ti lẹ́sbìsì ẹ débì lọ́la kẹ́ wá yọjú sí madam. Exactly sir. Chief ẹ máa ń rẹ́rìn kẹ́ Duni náà wà nílé ó wà nílé. Mo kàn nẹsẹ̀ jáde náà ni mo lọ wo àwọn ọ̀rẹ́ mi kan ni. Okay sir. No problem sir. All right sir. Okay sir. Ẹ máa jíṣẹ́ fún ọ náà pé ìbéèrè. All right sir. Okay sir. Chief. Bàbá. Ṣé wọn kí n máa sọ fún yín pé mi ò ríṣẹ́ sílé epo? All right, okay sir. Chief. Duni. Chief. Òótọ́ ọ̀rọ̀ ni ká máa sọ wọn. Pẹ̀lú ìyàwó mi tí mò ń wò yìí, mi ò rọ́wọ́ tọ́jú lára ẹ̀. Nípa kò sí any changes rárá. Kò sí any changes as far as I'm concerned. Chief, ẹ̀yin lẹ kàn wò bẹ́ẹ̀ Ọlọ́run ó kàn bọ̀ sásìkò lẹ́nu mi. Gbogbo ìwé ìyá àná wa ti jọ sọ̀rọ̀ dájọ́ ṣeré. Torí ẹ̀gbọ́n mi ṣe pé yín pé kẹ́kẹ́ pé wa. Ìdáhùn ló ń sọ láti jọjọ everything ma. Ṣé dókítà owó tí mò ń fẹ́ kó fún dókítà ṣé òun fún wọn? Ṣé dókítà wa ń treat ẹ̀ nǹkan tí fẹ́ mọ̀ nìyẹn? Bẹ́ẹ̀ kò sí changes náà ṣé fóun ni mò ń wò yìí. Chief tó bá dé pé ìwé ìyá àná lẹ wá síbí ni. Nǹkan tí mo ṣe pè ní nìyẹn. Madam bá a ṣe dédé bíi pé inú wa dùn everybody. But chief. Tó o bá gbọ́ títí mo gbọ́ tiẹ̀. Tó o bá ṣe tó tí ì bá rí changes màá fẹ́ lómi replace ẹ̀. Ẹ jẹ́ tó lọ lọ́rùn. Ọlọ́run. Akíyèdà Amẹ́ríkà títí adé London. Attention. Bọ́dé. Bàbá. Pẹ̀lú ìyàwó mi tí mò ń wò yìí, kò sọ́wọ́ tọ́jú láàyè. Chief, ó kàn wáyé bẹ́ẹ̀ lé ni. Àbí kúkàn fẹ́ sọ ológun dèké ni o, Chief. But with time, everything ma wà alright, sir. Mọ́mí, ẹ máa mú mi. Kí ṣe kí ni mi lè ìwọ ló máa mú tọ̀ wọ́n ní kó mu tọ̀ wọ́n ní kó mu tọ̀jọ́. Chief. Yóò mu tọ̀jọ́. Wá ní kémi máa bù tọ̀. My dear, Yatolani, please come back to your senses. You know I love you. Well, I'm your husband. You are my wife. Yatolani, please. Ọmọ wa. Ọmọ wa.
ọmọ tèmi àti ẹbí. ní ìdílé ìjọ èmi Sisi mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa rí. àwọn lè ní àwọn lè ní ẹ má gbọ́ ọkọ mi. mo fẹ́ gbà mí ọkọ mi. No, I'm your husband. irọ́ ló ń gbà ọ́ ọkọ mi ló fẹ́ mi. ọba gbàyàwó ẹ sí ọdẹ yẹjọ gbàyàwó ẹ. Ọlọ́run kí lẹ̀ṣẹ̀ mi kí lẹ̀ṣẹ̀ mi kí ni mo ṣe bàbá má ti jẹ́ mi náà bàbá má ti jẹ́ mi. Kábíyèsí Ọlọ́run o. Ẹ ṣe fẹ́ sọ pé ń tọ́jú wọn. ó lò ó. Fata ni bẹ́ẹ̀ ló tèmi fún báyìí. Tani bó ṣe Ọlọ́run o lè wò mí níran. Ìwọ Ọlọ́run ń jẹ́ ká yìí ṣe yẹ̀yẹ́ mi. Bọ̀dé. I'll do that, sir. Husband. I love you. Very much. àwa sójà kékeré. Ẹ̀rù dọ́kítọ̀. àwa kékeré. Ẹ ti wà lọ́nà àbẹ̀. Kí ló dé tó tó pé kàkó ní bíbí ní tìlẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ kan fún mi? Àwọn Yorùbá pòwe wọ́n ní ògiri létí ènìyàn ní jẹ́rẹ̀ bíi ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yìí bẹ́ẹ̀ kó wà láàrin ìmọ̀ tí ẹjọ́ ẹ máa kí dáàdì gbọ́ sọ̀rọ̀ yìí. Bí dáàdì ṣe máa ń tírètì mi ò láìkè èyí náà máa wò for example bí mo ṣe dàgbà tó yìí kí dáàdì máa fún mi lówó kí máa fún mi kí máa fẹ́ ra aṣọ àbẹ́ ẹni tètè máa fẹ́ ra ẹ̀yìn dáàdì ń fún lówó kí máa rà fún mi. Ẹ wò ṣé bí mo ṣe dàgbà tó ṣé mi ò mọ bó ṣe ń ra aṣọ àbí mo mọ ẹni tí ń rà ní ebi pé dáàdì ẹ̀ ṣàn máa fún mi lówó pé kí máa rà fún mi kí changes tẹ wà. Tọ́lá so ti èèyàn kí ní gílò kókó má mi sọ ẹ I know your dad like the back of my hand. I've been working with him for quite a while now so mo mọ̀ wọ́n dáadáa kò sí bí dáàdì ṣe fẹ́ ṣe nǹkan tí wọ́n ní reason fún ó ti rí gbogbo bọ́n ṣe máa ń kówó fún mi tó bá ti ní ìdáṣẹ́ra àwọn kankan tó pè mí máa lọ bẹ́ẹ̀ ra wọn kìíní yẹn wọ́n ní reason fún I tell you see the thing is wọ́n fẹ́ kó di pé wọ́n máa tó ẹ wọ́n máa wá bá ẹ jẹ́ because he will be giving you money lavishly ìwọ náà máa wá di wákàn máa waste owó because he is actually building you up for the rainy days because kò kí n ṣe gbogbo ìgbà náà ni owó máa wà at times àwọn kankan máa ṣẹlẹ̀ so bọ́n ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn òye làgbà máa ń wò ó ti yẹ wọ́n ní reason àwọn ti ní nǹkan táwọn rí tó fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn mi ò fẹ́ kó máa ní double mind tàbí kó máa rò bákanbàkan bóyá nǹkan mi wà lẹ́yìn ẹ̀ no wọ́n ń try láti build them up because reason fún gbogbo nǹkan tó ń ṣe máa fọkàn máa rò pé bóyá nǹkan mi wà ń bẹ no see it's as simple as ABC you don't get so fọkàn ẹ balẹ̀ kò sí nǹkan kan because nǹkan tí ọmọdé tó bá gorí 10-story building tí kò ní rí tí àgbà bá jókòó síbi tó wà gbogbo ẹ̀ ló máa rí àwọn ti rí àwọn nǹkan táwọn fi ń ṣe wọ́n ti ní reason fún gbogbo nǹkan tó ń ṣe yẹn tí wò ó mọ̀ nítorí ọjọ́ ọ̀la ti tiẹ̀ dẹ̀ ni so fọkànbalẹ̀ ṣùgbọ́n. ṣé nǹkan tó fẹ́ sọ náà ni. nǹkan tó fẹ́ sọ náà ni but bí a tẹ bá lè tó bámidáládì sọ̀rọ̀ tó ẹ̀yin súnmọ́ dáàdì jù. Okay, tẹ bá bá wọn sọ. you are very right. máa bá wọn sọ̀rọ̀ but mo fẹ́ kó mọ̀ pé whatever action ti dáàdì ẹ bá take wọ́n ní reason fún ṣé kò ju yẹn lọ. bẹ́ẹ̀ sọ kò ju yẹn lọ. no problem. jẹ́ kí n lọ tán lókè yẹn.
dídé má kú sílẹ̀ yìí ọwọ́ bàbá lọ dídé bàbá ṣàlójú bàbá mi kí ló wá ń bí lọ́sọ̀ láwọn olóṣù bíi tẹ́ta bọ́tà kí ló wá ń bí dídé kó ló wá kú sílẹ̀ bọ́tà. Jọkẹ́ mo ṣáà ń bẹ̀ látàárọ̀. Kí ló ṣẹlẹ̀ kí ló wá. Ó ṣáà ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ títí tí o jẹ gbọ́n kan tí mo sọ. Pẹ̀lú gbogbo kan tí mo bẹ́ẹ̀ sọ lólé jọ ṣáà tó kọ́kọ́ consider mi jọ mo fọlọ́ ọ̀bẹ jọ tó. Keep short kó gbogbo ẹnu ẹyẹ sọ̀n kí ló bẹ́ẹ̀ mi fún. Tó bá ń sọ gbogbo àwọn olówó tó wà ládùúgbò bá bẹ́ẹ̀ wà lára wọn. O lè wá òun bẹ́ẹ̀ mi mo ń raṣọ fún ẹ mo ń ra bàtà fún ẹ o ò lè raṣọ fún mi ò lè sanwó orí mi ò lè ṣe anything bíkọ́ bọ́s mi gan o ò lè ra fún mi so what are you not telling me kí ló bá mi sọ kí ni ẹ̀bẹ̀ olórí burúkú ò ní kí n máa gbọ́ lẹ́nu ẹ̀ báyìí. Ṣé ìrègùn fún mi ó yẹ kó mọ̀ pé tí mo bá lówó lọ́wọ́ mo máa fún ẹ Jọkẹ́ kí ló tó yẹ kí n sọ after all ọmọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Tí bàbá ò bá fún ẹ ní owó wàá dìde báyìí ọmọkùnrin máa ń jáde máa ń sán ṣòkò tó máa ṣiṣẹ́ ni ṣé tó bá gbé mi sílẹ̀ máa bó ọmọ máa bó ẹ̀ máa raṣọ sí ọlọ́run máa tún bá sọ school fees àwọn ọmọ never kò lè happen jẹ́ sọ fún ẹ ṣó fẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ bá ẹ sọ báyìí dìde kó wá bó ṣe máa tọ́jú mi tó bá fẹ́ ṣe boyfriend mi ó dẹ̀ lè ṣe adé lórí mi tó bá ní owó lọ́wọ́ mo ti ní sùúrù tó bí mo ṣe wà yìí mo ti ní sùúrù tó ọlọ́run ṣògo mo fẹ́ máa lọ. jọ̀ọ́ má bínú jọ bí ẹ̀kún mọ̀ pé mi náà ṣọ̀lẹ̀ ẹ̀kún mọ̀ dádì mi ló fẹ́ kí n ṣiṣẹ́ mo dádì mi sọ pé rárá sẹ́ àwọn ò fẹ́ torí orúkọ táwọn ní ládùúgbò àwọn máa sọ pé àwọn ọmọ wọn ló ń wáṣẹ́ kàkàkiri ó yẹ kó o náà mọ̀ pé ìgò ń ṣọ̀lẹ̀ ó yẹ kó o mọ̀. ṣáàjọ wọ láìfẹ́ tí mo ní sí ẹ. jọ wá máa lọ lé lọ yìí tó ṣe tó jọjọjọjọ mi ò dúró sùúrù lè mọ Ọlọ́run ṣògo mo fẹ́ máa lọ tó bá lọ máa tún ajálẹ̀ o. bíngò wọ́n máa jẹ́ ìsúwò wọ́n máa jẹ́ yàmàyàmà kó ṣílẹ̀nù tó bá ti lọ lọ àlàlẹ̀ yìí. dádì dẹ̀ ló ń fa ogun kan tó ń ṣẹlẹ̀ sí mi o tí má bèrè owó lọ́wọ́ wọn ní fún mi mo dẹ̀ bá gẹ̀yìn sọ́kùn fẹ́ ọ̀dà sáǹdì mi àtọ̀ mo ṣe pé mo lówó lọ́wọ́ náà tí má lówó màá ṣáà fún. áńgẹ́lì tó ń pínre tètè pínre kan mi o bí mo ṣe ń fara ṣiṣẹ́ bàbá dákun wo mi o ajé ni mo fẹ́ kó ya ṣùrùbọ mi o tó máa ti ń po lóríire kó ya tètè pè mí o àlàáfíà fọmọ Ọlọ́run bó ṣe ń ṣe mí gan kò tiẹ̀ dẹrùn wọn ní sápátá mi kò gbẹ torí wáyà wa ẹ̀ ti kún dání tún díklẹ̀ fún fẹ́ mọ̀dí abájọ kò yé ká máa wọ́ọ̀ṣì o ká máa ṣe rọ́ọ̀ṣì o tó máa ti ká wa mọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tẹ pọ́ọ̀sì o wọ́n ti ń bọ́ọ̀sì o wọ́n ti fẹ́ máa kọ́ọ̀sì o àwọn ọmọ bẹ̀tà ti dé ẹ jẹ́ kán ṣe bọ́ọ̀sì o. Mama olórí Tọ́pẹ́ ẹkújọ́ mẹ́ta. ọ̀dọ̀ àdáa dójókòó sí ibà láti ẹ̀kọ́ ṣẹ̀ṣẹ̀ wá náà ló tó bẹ́ẹ̀. ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ń dáhùn kọ́sítọ́mà lónìí nílé adẹ ní ká ṣẹ́yìn lálejò ẹni rárá ṣé kò sí ń bínú ni. ọ̀rọ̀ jíjẹ mímu kọ́ la bá wá bí àbí báwo. ẹ ti drink everything ìyẹn kọ́ ló ń bá wa báyìí ṣó get fine nípa ọ̀rọ̀ àti Tọ́lání òun ló gbé wa wá sí bíbáyìí get everybody ló mọ bí nǹkan ṣe rí ṣó understand jọ nítorí Ọlọ́run títorí ẹ̀ la ṣe wá jọ please tó bá tiẹ̀ ní fi wa ní any other opportunity láti bá ẹ sọ̀rọ̀ lórí ẹ̀mọ́ tí ẹ bá wa ṣe ilé bá wa wọlé ṣe ṣó get jọ nítorí Ọlọ́run it's just a matter of time everything will be okay very soon. jẹ́ǹkẹ́ lẹ́yìn sórí bó ṣe wà kó gbádùn ara rẹ̀ mọ́ tá bá béèrè eré lọ́wọ́ ẹ̀ á máa sọ̀rọ̀ bí bá béèrè ọ̀rọ̀ bí á máa sọ̀rọ̀ dí bó ṣe ń ṣe kò yé mọ́ ìṣẹ́jú ìwọ ni ṣáàbà wa dáríjì gbogbo nǹkan tó wù tó lè ṣe bá wa gbàgbé ẹ̀ ó dẹ̀ máa wo ìjà tiẹ̀ náà làwa náà ń gbé àbí kí ló ní mo sọ àwa náà sáìdì ẹ̀ tó ajẹ́ kó yé pé tóbìnrin bá wà tó lọ́kùnrin tó ní boyfriend tó ń date tí ó tọ́jú ẹ̀ dáadáa ó máa fílẹ̀ owó lobìnrin mọ̀ kí lobìnrin fẹ́ owó ni lẹ́yìn owó tún ni ṣá máa bínú bá a dáríjì. ẹjọ náà bínú ṣé nítorí ọ̀rọ̀ Tọ́lání lè ṣe wá sí bíbá. nítorí ẹ ṣé kò tó torí. ẹ tóbi lọ́wọ́ mi bá má jáde sí Tọ́lání oṣù tó ní. ẹ gbà mí ẹ wá ń bẹ̀ mí lórí ọ̀rọ̀ Tọ́lání ṣé ti dé national theatre ẹ̀rí ẹ̀ṣin tó wà national theatre bó ṣe dọwọ́ rẹ̀ kúkúkú kò tún lè rí gbogbo owó tó ní owó àdúgbò tó fi ṣe fẹ́fẹ́ rìtì káàkiri gbogbo àgbálá ayé tí wọn lè fi mọ̀ mí tó jẹ́ pé ọmọ wọn gan tó fi mọ̀ gan máa ń gbé jáde lọ raṣọ lọ ṣìnkọ́ fún ni níbi tí mo bá dé yìí ẹjọ́ torí ọlọ́ọ̀ ọ̀rọ̀ Tọ́lání kúrò ní láìfù mi Tọ́lání ọ̀ṣẹ́ ni tí mo fẹ́ nínú láìfù mi fọmọ ẹjọ́. money no dey today no look down on your guy money no dey today má fi pàdé ẹ pa ẹni àròpin lẹ́ni ó lè dán lọ́rọ̀ bòjọ́ ọ̀la ọ̀rọ̀ àyànmọ́ nìyẹn ó máa ní ṣọlá. ẹjọ́ orin yẹn ò jẹ́ mímọ́ kí ló dé ní gbogbo ìgbà ẹ máa kọrin máa fi bẹ́ẹ̀ máa bá Tọ́lání bẹ̀bẹ̀ èyí tẹ́ ẹ kọ́ ó ti tó ṣẹ́ẹ̀rì.
mo dá kọ́sítọ́mà lónìí ẹjọ́ wa máa lọ ṣe ti gbọ́ gbogbo ọ̀tẹ̀ ṣe hàn ó tiẹ̀ ti ń bí mi nínú inú ti ń bí mi mi ò dẹ̀ fẹ́ bínú pẹ̀lú yín ẹjọ́ tó lọ́lẹ́ wa máa lọ mo dá kọ́sítọ́mà dúró. ṣé ò lè wà wá. ó lágbára o kíní kan lóhùn tẹ̀lé àgbà tó ń dókè mẹ́sì. ṣé kò sí àwọn kankan ládùúgbò tó máa wò pé inú ọmọ ìfọ wa wọ. ó pọ̀ eléyìí ní agbára. ẹ̀gbín kan mi ò bá ti jẹ́ ìsọ̀rọ̀ ó yẹ kó mọ̀ pé mi náà ní lámbà lẹ́nu. ọmọdé àfọkọ̀ bọ̀ mọdé aláìkẹ́jú gbogbo tó ṣe ilẹ̀ o. no ọmọ ìwọ wa tọ́lá ní ló kọ́ wa sí gbogbo ilé báyìí. ìtò wáyé káwa ṣe láti ṣe. ọmọ ṣe ní kí n dúró dé mi. ẹ ya wèrè mọ́ tilẹ̀ ni ẹ ń ṣe eré ni nbọ́lẹ̀ ti já tẹ̀ lókun lọ́rùn. tó kọ́ mi lélẹ́yò ebi ń pa Naira Marley mo wá lọ rí ewédú fún tí Naira Marley máa jẹ ni mo ṣe wá páàkì ọkọ mi wá páàkì mọ́tò sí bíbá. ẹ ya wèrè ni ọlọ́run fẹ́ bá a ti ń jẹ ni mísù rẹ̀ wo bí ẹ má kówó èrè wọn mọ́tò yìí o èmi mo wá mọ́tò ẹ lọ́run ní bá a ti ń jẹ o ẹ wò ẹjọ́ tó ọlọ́run. sọ fún dáàdì Naira Marley máa ní kó fún ẹ ní promotion ó máa fún ẹ promotion wọ́jọ́ kó dé ó máa fún ẹ promotion. promotion láti di mọ́tò ṣé tírẹ́ẹ̀nì mo tún fẹ́ máa wà ọ́ ni ẹ ya wèrè rẹ̀ kó sí lọ òwò kí ló fi ń nà wèrè náà. oorun tí mo ṣe ló ti ń jẹ́ kó jábọ̀ yẹn ẹ máa ti ẹ ń jáde ni nà. ìyá ẹ kó mi jà. mo lọ rí ewédú. owó ṣe rí. I love you. Támọ̀lá kí ló dé kí ló tún wá débi. ebi ń pa Naira Marley ni mo wá lọ ra ewédú fún pé kí n fi ṣe ń jẹ fún kí Naira Marley bá lè jẹun kí tó máa tẹ̀lé ẹ jáde. Ebi ń pa Naira Marley wàá fẹ́ dáná fún Naira Marley. dádì wèrè lárábìnrin náà. Wèrè ni. báwo ló ṣe máa larúkọ ọmọ yín lórí. nítorí pé kò gbádùn ló jẹ́ kó máa larúkọ ọmọ mi lórí. báwo ló ṣe mọ orúkọ yín gan. díẹ̀díẹ̀ náà máa wà nú ọpọlọ ẹ̀ náà tó sì máa rántí ó ti yẹ ebi ń pa Naira Marley ọbẹ̀ ló ń jẹ fún sórí ọlọ́run ní ká máa ṣètọrẹ àánú nínú àwọn tèmi ń ṣe ìtọrẹ àánú fún lélẹ̀. bọ́sà ẹjọ́ tó ọlọ́run báà ni wọ́n máa ṣe tírè wá débi báyìí. nítorí pé ó jẹ́ wèrè náà ni wèrè máa ń rìn gan ó mọ̀ bóyá Ghana ló ṣe ń lọ ó fẹ́ fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ bíbélì tó ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún ìrọ̀lẹ́ ní. wo ọ̀rọ̀ báíbùlẹ̀ gbà tó bá ń fi lóúnjẹ fún Marley. Ọ̀ndé Naira ló fún mi fúdù tí wọ́n 500 ní ta fúdù sí náà. Naira Marley sorry. Támọ̀lá 1000 ni mo fún ẹ so wàá ra oúnjẹ 500 fún Naira Marley kí wọn náà mú 500. rárá o cheat mi 100 Naira ẹlẹ́dàá Marley máa dá 400 Naira lélẹ̀ rárá o. 100 Naira. 500 ni mo fẹ́ 500 ní fúdù. ọmọ wọn ti mọ yá gbà. 500 ló kọ sáré ilé ṣe tó bá di lálẹ́ á padà wá máa wá bá ẹ lé. má padà wá má gba bíi lọ mi ò fẹ́ rí mb mo ti sọ fún ẹ several times pé kò yé wá mi wá. Marley ò ní bàbá mi náà mi lè má padà wá o má padà wá láyé I love you I love you. Oya go. Oya go. Oh, like Naira Marley. But if I give you pay, your daddy like you. What is 500? Hello. Gbogbo wa no. Okay, mo ti wà náà ní ìsìn mo bọ̀ ní period rẹ̀. Mo ṣe ọkọ̀ dédé mi ló gbòṣà máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá. Bó bá jà orí mi nìsín ẹ jẹ́ n fẹ́ padà. Bí o ti mọ̀. Ọ̀dọ̀ bàbá olówó tó wà lókè mẹ́rin tí. Kí ni mo sọ fẹ́ nípa ti chief? Mo ní kó má gbó lọ chief mọ́. Máa lè sọ kó má gbó lọ chief mọ́. Òní ó fún lọ, ọ̀la ó fún lọ, kò fowó mọ́ ọmọ ẹ̀ ara. Ọmọ ẹ̀ rún pa. Òwò wa ń lò wá ló ń gba owó lọ́wọ́ ẹ̀ ṣé bí ń pa ẹ̀ ni? Ó yẹ kó fojú sunkún olóde kékeré ni. Ṣé ó jẹ́ lè jẹ́ rí? Tó tó fi lọ́n tọrọ owó ní ṣe ó jẹ́ gẹ́gẹ́ bí oníbàárà tó fi ń gbégbá bára káàkiri ni. Mẹ́kùn ẹ̀ ń bára àánú ilé ni náà. Omi láìkẹ́ o. Mo fọ́nà bá bẹ̀. Bọ̀tọ̀ owó yẹn má kọ́ ògbìn ìwé ọ̀rọ̀ ẹ̀ nílé má gbọ́dọ̀ má kó ẹ̀ wọlé wá bí kan lọ da owó yẹn sí. Wọ́n bá fẹ́ kí màá tẹ̀ jà nílé. Ṣé o ti gbọ́? Kò tí màá sọ mi sọ fún ẹ.
Ẹ̀sìn irú ọ̀rọ̀ ló bá mi sọ̀rọ̀ náà mo lẹ́kùn gbọ́dọ̀ wọ́n tó ń gbé wà náà torí mo bá ẹ̀sìn pé kọ́ bá láti di pé mo bẹ̀ ṣe dé ó wà lọ gbé ọwọ́ kan wá àti nígbà tá a wà á skul mo mọ gbogbo dọ́tọ̀ máa pa mo mọ gbogbo ọpọlọ tó ní ó lè kí wọ́n bá ẹ̀ fún iṣẹ́ yìí bọ́wọ́ tó wá ń gbé wá ní ìsìn tó wá rẹ̀ pa máa ṣiṣẹ́ yẹn ní 60-40 ó kọjá ogun yẹn náà ó lè kún mọ̀ pé wá tí mo wá síbi ìtàn dídí mọ̀ pa ẹ̀ àánú ṣe báyìí àjẹ́ ká ṣe kí ní 55-45 ó yẹ kó mọ̀ pé ọwọ́ tó bá ṣẹ́gun sí ló máa jẹ́ náà. so nǹkan tó ń tọ́ra sí sọ́ọ̀sì ni pé bí mo ṣe yẹn kò títí wà òkè tó ó mọ̀ tẹ́lẹ̀ pé ọpọlọ wà ní gan bí yẹ̀pẹ̀ lóṣù wá bá mi fún àìmúlẹ̀ ti ṣiṣẹ́ tán ká lè pé wọ́n sì ń ṣe báyìí ká pé kínní kan tí bá lọ bẹ ṣe kọ́ tí bá bẹ ṣe bẹ́ẹ̀ yẹn kọ́ ok fine tẹ́lẹ̀ nǹkan tó wà máa dì mí 70-30 mo ní pé ká ṣe tẹ́lẹ̀ ẹgbẹ́ ní story mọ́ 55-45 la máa ṣe tó bá sọ àwọn pé kò ṣe kí ni kò tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ èmi fúnra mi tí mo lọ bá rádìn máa tún lọ bá wọn padà ń sìn máa jẹ́ kó yé wọn pé fine ẹ̀yin lọ ṣe kí ni ẹ̀yin lọ́jọ́ gbìmọ̀ kọ́ wá bá èmi láṣẹ lọ́dọ́ mọ́ gbà owó lọ́wọ́ wọn tó bá sì mọ̀ pé ó lè jẹ́ ká ṣe bẹ́ẹ̀. má lọ bára di má lè sọ̀rọ̀ báyìí má lọ bára di ok bó ṣe fún mi kẹ́ ká ṣe ní 45-55. ọ̀rọ̀ ló yẹ ṣe ń sọ ẹ 45-55 di o ti tán bẹ́ẹ̀ báwo lè máa ṣe ṣé wàá máa gbówó lọ́sùn àbí kí n bẹ́ sẹ́yìn. kí ló mú wá sí. màá pè kàn án guys mi máa gbówó wá ń sèkọ́ wá. ìwọ máa kó pẹ́lẹ̀ o. ṣé o sì sá. omi. bá. ìyára kan sọ mí sí ní Yorùbá máa lè jáde bọ́. Ni mo wà. Tọ́lá ni. Báyìí. Níbo ni mo wà yìí? Níbo ni mo wà yìí? Tọ́lá wà lé. Mọ́mí. Kí ló ṣẹlẹ̀? Kí ló tún dé? Mọ́mí. Kí ló ṣẹlẹ̀? Who are you? Ọlọ́run mo dúpẹ́ o ṣe. Kí ni mo ṣe? Mọ́mí. Ta ni méjì? Ọmọ mi dà, ọkọ mi dà. Kí ni mo ṣe ń bí? Wọ́n ló pa àwọn ọ̀dà ẹ̀dẹ̀ dá wọn lóhùn. Ọmọ mi kọ́. Mọ́mí, láti nǹkan bí 15 years ago lẹ ti ní àrùn ọpọlọ. Àwa dẹ̀ ní chief ní ká máa take care yín. No. Èmi. Bẹ́ẹ̀ni. Àrùn ọpọlọ. Exactly. 50 years. 50 years àrùn ọpọlọ. No! Kí ni mo fi ṣayé? Ta ni mo ṣe? Tí n bá jáde síta sí tó bá sọ̀rọ̀ tó bá fọ́nì tí n bá lọ rẹ́rìn àríjù wọ́n á ní kíní ẹ̀ tún ti dé sí
tí bá dé dákẹ́ tí mi rẹ́rìn àwọn àna tún ti sẹ́wọ̀. Olúwa kí ló dé, kí ni mo ṣe, ta ni mo ṣe. mọ́mì ọkọ yín wà lálàáfíà. kí lọkọ mi ṣe sí. ọkọ yín kópa tó pọ̀ nínú ipa tó pọ̀ tọkọ yín kó òun ló fa sábàbí. pẹ̀lú ìyàwó mi tí mò ń wò yìí mi ò rọ́wọ́ tọ́jú lára ẹ̀ lọ́fà kò sí any changes rárá, kò sí any changes as far as I'm concerned. Chief mọ́mì ẹ wo gbogbo inú ilé ìbò ṣe tóbi tó déta gbangba nítorí àrùn yìí ọpọlọ yìí ńgbà tó bẹ̀rẹ̀ lọ́pọ̀ ń ṣe ra bíi fún mi. èmi ọjọ́ ayọ̀ yìí ni kì í ṣe pé bí a pé ẹ̀ṣẹ̀ nìkan apárapá ò mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa tí wèrè kan bá mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa ni olúwọ́jà ni wò ó it's not your fault òun dúpẹ́ fọlọ́run léde pé ọlọ́run ti gba gbogbo so mọ́mì èmi ọjọ́ ẹkún kọ́ ọjọ́ ayọ̀ ni mà. ọmọ mi kọ́ wà àwọn ẹbí mi kọ́. wọn náà wà lálàáfíà mọ́ mọ́mì bó ṣe ń dá ibi mọ́ ẹ ti bí irú àwa méjèèjì lọ́mọ èmi kọ́ lọ́jọ́ ẹkún ọjọ́ ayọ̀ lè ní ìjẹ́ fún yín mọ́mì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run just put smile on your face okay mo kí n kú oríire mọ́mì ẹ má sunkún ẹ jọ̀ọ́ mà. àti pé mọ́mì ọkọ yín kú wá sí ìbàyìí ní gbogbo ìgbà wọ́n ń bèrè yín ọ̀rọ̀ yín ò kì í ṣọ̀rọ̀ ẹkún mọ́ ọpẹ́ ló kù ká máa dà mọ́mì ẹ má sunkún mọ́ ẹ jọ̀ọ́. màá ti da ilé àti àdúgbò láàmú. lọ́dàtọ̀ kò tiẹ̀ sí nǹkan tó jọ mà. màá ti da iye fún ara yín láàmú. rárá o. rárá ọmọ mi ò ẹ̀dẹ̀ tó mi sí ọlọ́run wà ń bẹ̀ o. ẹ̀dẹ̀ tó mi. mọ́mì mi gbọ́dọ̀ mo kàn fẹ́ kẹ́ ṣe ni pé ẹ̀rọ ẹ̀rìn tó lẹ́yìn tí níbi tẹ́mi lọ tẹ́lẹ̀ o èmi ni ọ̀rẹ́ mi òkòkò ní wọlé sars ní ó ń ṣènáwó kan so àti olúwa tóbi ọ̀dọ̀ wọn lèmi lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so inú mi ayọ̀ mi ó kún ìdùnnú wọ́n ilé yìí. ṣùgbọ́n ẹ̀yin náà rè é wà láyé àtàlàáfíà ẹ̀yin náà lè tún bá wa sọ̀rọ̀ báyìí ọlọ́run ṣé o ọlọ́run ṣé o ẹ wò tí dáàdì gan bá débi báyìí wọ́n bá rí yín báyìí. ìyá mọ́mí kí lè fẹ́ jẹ náà in the first place kí ni ìgbọ́dọ̀ wọ́n jẹ. mi ò má sọ fún wọn ẹbí ògbà ẹjọ́. nǹkan tó ń ṣe mọ́mí yé mi ọ̀rọ̀ tó bá ti kọjá ẹkún ẹ̀rín la fi ń mọ́mí ẹ̀rín lọ́rọ̀ yìí gba ọ̀rọ̀ yìí kì í ṣe kú. Lámbébé láti bí ijọ́ mélòó kan ló ń sọ pé ó fẹ́ rí mi ṣé kò sí. lóòótọ́ wọn ni mo fẹ́ rí yín mo wá rí i pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń jáde tẹ̀ ń wọlé bóyá bísí ẹ̀rọ ayé tèmi shaman mo rí àwọn àpẹẹrẹ kan tí ò dá ẹ ṣe ohun tó dá o. mo rí i pé lẹ́nu tó mẹ́ta yìí kò fẹ́ sáfẹ́rẹ́ fọ́ta yín dẹ̀ irú mo ṣe wà lẹ́sẹ̀ yìí ẹ ti jẹ mí lówó oṣù bíi 4 ẹ fún mi èmi náà jẹ̀rẹ̀ mi jẹ̀ nídìí owó mo fẹ́ lò owó ẹnu mi gbẹ. ó ṣe mo dúpẹ́ pé ìwọ náà nọ́tìsì pé nǹkan fẹ́ sáfẹ́rẹ́ fọ́ta mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípa tó wú oṣù yẹn ṣe sùúrù fún mi máa fún ẹ máa wá bí ṣe máa fún ẹ kò sí problem ọlọ́run máa dágbà padà ọjọ́ gbọ́. má ṣe mà bẹ́ẹ̀ bá ní rò pé mo jọmọdé ipe gate máa ń ní mi ẹ̀yin lẹ̀ fún mi lówó oṣù ṣé rí ẹnu mi wọ́yọ̀wọ́yọ̀ yìí má gbá yín sọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́ báyìí èèyàn bá bàjẹ́ àwa mọ̀ àwọn èèyàn ṣé rí mọ̀lẹ́bí wa ogun lọ ṣe èmi ò ṣe ògbó kò ṣe ṣùgbọ́n mo mọ ẹni tí mo lè mú yín lọ bá tó bá fọwọ́ kàn yín báyìí káyìí ti bàjẹ́ tán tó bá gbọ́ lé lára báyìí ayé máa dá padà ní máa mú ìdọ̀bà kékeré gbogbo ẹ̀ máa dá padà ayé máa gbádùn ṣé kí gbogbo ẹ̀ kó dán mọ́ra wọn. o fẹ́ mú mi jáde. kí lè dání. it's okay nítorí pé àmọ́ bíi tí àná ọlọ́run ti máa wá
tẹ́lẹ̀ tó bá ti yá bí ìjọ́ òun la lè lọ. bájú wa kì í pẹ́ mọ́ bájá àárọ̀ ọ̀la tàbí bá ṣe wáyé ṣùgbọ́n àárọ̀ ọ̀la ló máa da máa kọ́ pé bàbá yìí kéré. màá jẹ́ kó mọ̀ tó bá ti rẹ́dì padà sẹ́nu iṣẹ́. ẹ sà. Hello, báwo ni gbogbo nǹkan? Báwo ni iléèwé rẹ̀? Mo ọ̀pọ̀ ń dùn. Má fojú mi sọ́nà o. Má fojú mi sọ́nà, ọmọ púpọ̀ nìkan mo ní o. gbogbo rẹ̀ bàbá yẹn kéré ńkọ́. Wọ́n wá lẹ́yìn kùn mí, wọn ò sí níwájú ta mi. ọ̀gá mi ọ̀nà wà ní ọ́fíìsì ẹ ká lọ. ṣe yí èyí mo sọ lọ́wọ́lọ́wọ́ yìí ó ti máa rí gan mo ṣe wí ẹ o bó ṣe máa rí gan rẹ yẹn èsì lábúrú tó bá ti padà lọ síbi tí wọ́n ti ṣàṣírí owó náà fún wọn èsì lábúrú wẹ́rẹ́ àbágbọ́. kẹ́ ẹ tó lè gba pónpó lọ́wọ́ òkú tẹ́ máa fukú lẹ́yìn pẹ́pẹ́ yẹ̀yẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ là ń bébí òkú dùgbẹ̀dùgbẹ̀ ń bọ̀ lókè tó bá já yé tó bá fi já. bàbá yẹn kéré. a kò nira burú ṣé ẹ mọ̀ pé kọ́ bàbá yẹn tó kú bàbá yẹn kéré ẹ̀yin lè ṣe tọ́jà jíwọ́ ṣe ìgbà tó wá kú tọ́nà tó gbogbo alẹ́ yín lọ́wọ́ ẹ ṣàṣetìrì ẹ jọ ẹ bọ́ àpáwọ́dà kẹ́ ẹ táwọ̀ ṣe ẹ bọ́ bọ́ọ̀bù kan gbé kọ́ sí ọ̀gá mi àbí báyìí sí ọ̀gá kẹ́ bá gbé sí kan. ẹ wo bàbá bóyá ẹ mọ inú ìṣòro bó ṣe ẹ́fíìsì ìṣòro tí mo wà ń sìn ẹ jọ tẹ bá mọ àwọn àgbàlagbà tán tún dàbí ẹni pé wọ́n gbówó jù yín lọ ẹ já lọ́bẹ̀ bí ṣe ní kò sówó yìí máa wọ́wọ́ lọ́nàkọnà láti mú dání bóyá wọ́n lè bá wa ṣe wàhálà tó ń ṣẹlẹ̀ sí mi ó ti kọjá agbára mi ẹ jọ. ọ̀gá mi ẹ fojú ọmọdé bàbá yín kéré àbí sẹ́ni bá ṣe wò ó gún lẹ́wọ̀ yìí ó gbogbo ìdílé wa gún la ṣe ń dọ́ sọ yìí ó dà pé ìyá ti máa fẹ́ ṣe ìtọ́jú olómọ̀tọ́ ríwájú ọpọ́n ọ̀fà àbá yín kéré ẹ bá táwọn ṣe. èmi kò ní mọ̀ àdúpẹ́ pé wàá kò ní mọ̀ ṣùgbọ́n ẹni yìí máa gbá yín lẹ̀ wá àníkẹ́ padà síbi tí wọ́n ti ṣàṣeyí fún yẹn ẹ kò gbọ́ ṣé onídùúgbẹ̀dùgbẹ̀ yìí ń bọ̀ lókè yìí lámbébé tó bá fi já tó bá já. lámbébé ìjọ ìsìn ló tún máa wá abúlé. ọdún eégún ìbádọ́ ọdún eégún. ó dijọ́ mìíràn bàbá ẹ máa lọ kẹ tètè máa lọ síbi tí wọ́n ti ṣàṣírí fún yín àìjẹ́ bẹ́ẹ̀ ẹ ní sọnù kẹ tó sọnù o. Kíni? Saida. Lambebe, kí ló ń ṣẹlẹ̀ bí yìí náà? Ẹ tún dé ayẹlẹ abúlé yẹn tún dé èsì wà láò ẹ lọ́wọ́ sójú mo wá gbé ọ̀gá mi wá láti Èkó ó gbé mọ́tò bògìnì wá bí ẹ wá mú mọ́tò ẹgbẹ́ Èkó òbí tá a pààkì ẹ̀ sí mi báyìí ẹ mọ̀ ọ̀gá ẹ fọkàn balẹ̀ sẹ́rí fi tá a wà yìí ilé ògùn lọ́n pé báyìí ogun pọ̀ jù mí Saida ọ̀tẹ̀ ti ní kéèsì tiẹ̀ náà ó ti ní kéèsì lórí pé ìwòlí mo fi sí báyìí tí mo wọ ní ọ́fíìsì àgbà tí mo ti ní pé Saida ti ń pè lórí fóònù báyìí. ṣé nǹkan tó mú mu wá ṣe ń lù yín ni. tó ti pè yàn ó wá pè àwọn tó fẹ́ ra mọ́tò ọ̀gá tọ̀dọ̀ tèmi ọ̀gá ẹ̀jẹ̀ lè dọ̀bà yé kéré ẹ̀ má bọ̀. ẹ kéré a rí mọ́tò mọ́ o àmọ́ ẹ kéré o. kọ́ mo ṣàṣeyọrí fún èsì wàhálà tó bá ti lọ bẹ̀ ṣùgbọ́n tó bá ti lọ bẹ̀ wàhálà ń bẹ́ o. ẹ àmọ́ ẹ kéré àmọ́ ẹ kéré ẹ bọ̀ tí dé o àbíkẹ́ ẹ má lọ òun kò ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ o. ẹjọ dájì mọ́tò tá a gbé wá ta park sójú títì ń bẹ yẹn adébẹ̀ ń sìn yá àbá o because èmi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o.
mọ́tò yẹ gbé wá kò bá mi mi tẹ́ gbé sí. láyé ẹ̀ rí bẹ́ẹ̀ ẹ̀yin ìyá mi ò sọ̀rọ̀ màdìbà jẹ́ kí n lọ. ó ti rí bẹ́ẹ̀. Kàsálí ẹ ṣèyàn lára ẹ kí ọdẹ ìfọkàntàn yàn pé Kàsálí o gbangba kìíní ìdání o bá a mójútó ogún mi o ẹ lè ṣe ẹ ṣọmọ ọlọ́wọ́ fún yẹlẹ ọmọ mi Kàsálí ọmọ dáadáa ọmọ òfò Kàsálí ẹ má wùwà mi gbé ta ni ẹ. Who is that? Ta ni ẹ? Ọbaas báyìí ilé ńkọ́ ìyàwó àtọmọ ńkọ́ èsì wàhálà ohun tó lù láàárọ̀ yóò dágbára ju adé àgbọlólò ó wá ń dán bíi gíláàsì Ọbaas ṣọ́gà ẹ bẹ́ẹ̀ máa ń torí àjọsí yàrá kan náà yàrá tọ́lá tẹ̀mí rè ẹ̀dúgẹ́tì rè bóyá ti jí o bóyá ń ka sí ìjọba bóyá ń wo tẹlifíṣàn bóyá wà sí rúùmù àbọ̀ wà ní bẹ́dúrúmù n kò mọ̀ ṣùgbọ́n èmi tèmi mo wà ní ẹ̀dúgẹ́tì mi gm wá Ọbaas mo fẹ́ rí ẹ fún ọ̀rọ̀ kan Yorùbá bọ̀ wọ́n ní ó ń bọ̀ òun bọ̀ báyìí àwọn là ń dẹ́ẹ̀dì nígbà kan nìyẹn àwọn ọ̀dà àwọn dè mọ́ sórí ọ̀rọ̀ ọ̀gá àti babalájọ èyí mi sí babalájọ awábí lọ́sàn-án awábí láàárọ̀ àti wábí lóru kí ló wá gbà lóru. babalájọ wá lóru. ṣé bẹ́ẹ̀ ni mo wà ní géètì èmi gm wọ́n ní kọ́gùn akọ́gùn síbì kan tí babalájọ ń wá lóru wá gbowó lọ́wọ́ ọ̀gá tọ́gà òkòwò lọ báàkì wọ́n yìí náwó tó bíi kárú náà tọ́ ọ lọ báàkì mú ìwà mọ̀ lọ báàkì mo ṣe wà yìí. lábẹ́bẹ̀ o mọ tí màá sọ fún ẹ wọ́n ló wà lẹ́nu géètì. èmi ni gm. ó dẹ̀ hàn pé ọ̀gá wa ni n kọ́kọ́ gbọ́dọ̀ ṣe àbáyé ní láti rest o ó ní di rest gidi gan ó máa kí nǹkan bá ti ṣe àti jẹ́ wa kọ́lọ́mọ ẹ̀ kò pin o ó mọ̀ pé ó ti pin nìyẹn Ọlọ́run jẹ́ kó pin o jọ tó Ọlọ́run bàbá yín láti wọ́n á pa láṣẹ fún ẹ náà ló wà ìjọ́kíjọ́ tí bàbá alájọ bá ti wà má jẹ́ kó wọlé. ti gbọ́ ó tán ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé o kò ní mú lò bá a wà ó kàn wá sọ́ni tó sọ yìí lóòótọ́ ọ̀rọ̀ gidi ni tí ó dàbí kí ìyọ̀ṣáàjì fóònù kó bá jẹ fúlù tán ó lè bá mi sọ̀rọ̀ ó ṣe píye ó lè máa sọ̀rọ̀ tó bá fún bí bátìrì kì í fóònù. ọ̀rọ̀ pa ló sọ ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ pa kò tó ń tàn yàdà bẹ́ẹ̀ àṣẹ tí ń bá pa fún ọ bí dá ó máa gbọ́. Ọbaas àdúrà ṣe mí sórí ìtì ọ̀gẹ̀dẹ̀ ilé rẹpẹtẹ ó lè wà bleed by covid gé ìdánù fẹ́ ó di kòkòrò láìsí àbí fẹ́. ọ̀rẹ́ tiẹ̀ ti gbọ́ èso aṣọ ni mo fún ẹ. sọ́ọ̀jọ̀ olóṣì wá gẹ̀rẹ́ bó ní ṣọ́ọ̀kù ìlú láàrin òní ṣé ẹ̀mọ̀lẹ́ eléyìí ọ̀dọ́ ọmọ ẹ̀ tó ń dẹ̀ fún ọ. iṣẹ́ mi ni àti pé ta ló tún nọ́tìsì yẹn tó jẹ́ pé ẹ wọnú kíchìn náà ẹ bẹ̀rẹ̀ sí ní fabọ́ ẹ̀ ń clean kíchìn wọ́n mi iṣẹ́ mi ni gbogbo eléyìí ẹ mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń yá ni wọ́n mi ẹ jọ ẹ wá jókòó ẹ má ṣe nǹkan kan mọ́ ẹ jọ ẹ jókòó. ìwọ náà ní dààmú òòdù lérí jà yìí wò mú nǹkan tí mo ṣe o ká tiẹ̀ ní mo ti ṣe àmójúsẹ́yìn but báyìí ara mi ti yá ó mú nǹkan tí mo ń ṣe ó ń ṣe nǹkan lọ́wọ́ kitchen. kí ló dé. òyìnbó sọ pé division of labour ṣé bíṣẹ́ kan ni wọ́n ṣe lọ́wọ́ kitchen kò sí nǹkan tó pọ̀ jù lọ sí bá a ṣe jẹ nínú house chores. kí ni wọ́n mi yìí. ẹ máa ṣe é níṣẹ́ ni mo bá mọ́mì tí wọ́n nu tv. àyà mi dé ti jẹ́ àṣà ẹ gbọ́ wo mi kí ló dé ẹ̀yin lẹ tún nu tv fún ara yín ni kí ló ṣẹlẹ̀ nínú tv. bọ́dé kí ló rùn nínú kó ń ṣiṣẹ́ kan lọ́wọ́ kí n lè assist ẹ láti bá a clean nínú ilé. mọ́mì
ọlọ́run àyíká yìí tí ṣì bá dé sí tó bá kọsẹ̀ báyìí bí wọ́n máa rò pé bóyá kinní yẹn ṣì wà mẹ́rin àwádẹ́lá mọ́ ọ̀dẹ́ kò sí wàhálà kankan tó fẹ́ gani ṣorí kó tó di pé nǹkan kan ṣẹlẹ̀ sí mi mi ì lè jókòó idle without doing anything I can't ìgbà tó ń dẹ̀ ṣe nǹkan lọ́wọ́ kitchen kí ló stop mi láti assist ẹ láti bàtú níbi ó wà dusty so kò sí nǹkan tó rọrùn lọ ok ẹ ṣàfẹ́ kí n ṣàbáyé ṣe nǹkan kan lọ. ẹ gbá yín wá ẹ rò pé mọ́mì ó ní ìkọ̀kan tí mo rò tẹ́ẹ̀bà níbi inú ohun kankan ni láti bí gẹ̀ta yẹn tí mo lé nǹkan ìgbìn tó ń dán gbogbo everything kọ́ wà ó normal mo ń kọ́kọ́ tí mo wá rò ní pé tẹ́ẹ̀bà ní bí ohun mi ká ṣe surprise package kan fún chief tó bá di lọ́la ẹ jẹ́ ká dọ́dọ̀ chief mọ́mì ṣé ẹ̀rọ nǹkan tó máa ń pè ní tún ìwé á ti lọ wà pa jù torí tí ìlú fi ṣe kí ni àbádọ́dún alákọ̀ ọdún respect yín. Bọ́dé ṣé bẹ́ẹ̀ sọ́pọ̀ náà ló kọ́ bí fún mi àbí. Sure. Ẹ̀dẹ̀ ló máa ń wá bí lóòrèkóòrè. Ó mẹ́ pé ibi ilé mi òun náà ilé mi bọ̀ máa tẹ́ lọ́rùn àlọ́sàn. ká ṣe surprise fún wọn. Àti bí àtọ̀ náà ilé mi ṣáà. Bẹ́ẹ̀ ni mọ́mì èmi. ẹ jẹ́ kí mi sáré lọ bá yín gbé oúnjẹ yín wá. ó gbọ́dọ̀ mọ́mì èmi náà fẹ́ lọ gbọ́ngàn. Láti ọdún mẹ́ẹ̀ẹ́dógún 15 years. Kò sí kékeré àmúdé o. Ní yá wèrè lágbára náà ní sinmi tọmọtọmọ kékeré ọdẹ orí nínú ọdẹ orí ìkọkùn ní yíyá sídìí lẹ́yìn o. chief ikú kò ní pa yín ikú yìí kò ti yà báyìí ẹ máa pẹ́ tẹ́ bá gbọ́ bèbí ọjọ́ ṣe ń pẹ́ tí kò kú kékeré ẹ̀ pẹ́ jù bẹ́ẹ̀ lọ ṣé wo bí ó dẹ̀ fún mi lówó oṣù ṣé mi nìkan ni mò ń ná gbogbo ìdílé mi báyìí òun lájọ ń ná ọfẹ́ fẹ́rẹ́ aṣọ òrè máa kó lẹ̀ ọfẹ́ jẹun lé òrè máa kó lẹ̀ ẹ wá ní pé ọ̀tá yín bẹ́ẹ̀ kú ẹ kò ní kú ó wá ní o ó máa lọ ẹbẹ kì í ṣe lérè ó máa lọ dànù kí ni mo tó bá kú la kí alágbára yín dànù. chief mo fẹ́ kẹ́ máa wà optimistic mo mọ̀ pé ní agbára ọlọ́run àwọlá igba orí tẹ̀ ń bọ́ lójoojúmọ́ ọlọ́run àwọ̀ ẹlẹ́dàá wọn ọlọ́run á fi àlàáfíà sí oríkèéríkè ara yín. ẹ wá wo bí ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe wo ṣìbò yìí mi ò gbàwẹ̀ láyé mi lọ́dọ̀ tí mi báyìí mi ò gbàwẹ̀ rí torí ṣìbò mo gbàwẹ̀ ọjọ́ kan lọ́kùnrin náà torí òkè pé láńbẹ́bẹ́ ò ní o láńbẹ́ ò orúkọ ta ni mo mọ̀ pé ó ní ìdádúrà orúkọ ṣìbò mo kọ́ orúkọ wà lórí òkè báyìí tó ń gbàdúrà fún ọ kíkan. bọ̀dá mi ẹ ní kú báyìí kò sí kú lójú yín búburú kan ò ní ṣubú lù wà nílé yìí a ní gbòòkú sí nínú ilé yìí ẹ pẹ̀lẹ́ bọ̀dá mi. ó dà pé ọkọ̀ kọ̀ọ̀kì láti ilé. ọdún ògbè sáà ìgbàdà. àti rántí èdè ìgbà mi ìbára dé sọ ọ̀rọ̀ kan ṣoṣo òun náà máa ń tẹnu mọ́ ọlọ́jọ́ yìí ọlọ́jọ́ yìí ọlọ́jọ́ yìí. lábẹ́ mi kó gẹ́ẹ̀tì fi gẹ́ẹ̀tì èmi náà mo gbọ́ ó dàbí gẹ́ẹ̀tì tó yọ ọ́. àìsàn tí wà ló wà ó dẹ̀ máa lọ ní agbára ọ̀nà alálejò alábọ̀dẹ̀dẹ̀ ẹ̀pẹ̀lẹ́sà. ẹ̀wá jókòó báyìí ẹ̀fílẹ̀ mi máa ti gbogbo lẹ̀ ń lé àti kíkà tó lọ sí. ẹ káwọ́
Mọ́mì Tọ́lá ni. Àǹtí rántí. Láti jọ yìí. Bẹ́ẹ̀ni. Owó ṣe ní. Ọmọ ní kò yẹ ṣọ́. Òun bẹ́ẹ̀ mú. Ara ẹni yá ni. Má ṣe o. Ara ẹ tó yá ni. Tún pọ̀ ìkẹ́. Àǹtí rántí láti ìgbà tí dáàdì ti ń sìn wọ́n ṣe máa ń pọ̀ nìyẹn. Mẹ́ta ló máa ń pọ̀ láàárọ̀ wọ́n máa pọ̀ mẹ́ta lọ́sàn-án wọ́n lẹ́tọ̀ máa pọ̀ mẹ́ta lálẹ́. Ẹ wo ọ̀rọ̀ owó ẹyọ yẹn láti ìgbà tí chief ti ń sick tí mo bá ka owó ẹyọ náà ti pọ̀ ní méní méjì àti lé ní 50. Mo dáràn. Àǹtí rántí. Kí ló dé kí ló ṣọkọ mi báyìí? Ó ti sú wa àti dààmú ó ti sú wa. Madam tó bá ní ẹni tètè bá need ẹ sọ fún mi àti pa torí bí dáàdì ṣe wà wọn ò lè ráyè àtẹ́lẹ̀ sí mà. Tọ́lá ni mọ́mí ẹ rèé ìyá tó tẹ̀jẹ̀ sí ẹ lójú rèé mọ́mí ẹ gangan rèé. Mọ́mí Tọ́lá ni. Bẹ́ẹ̀ ni. Mọ́mí Tọ́lá ni. Bẹ́ẹ̀ ni. Mọ́mí Tọ́lá ni. Bẹ́ẹ̀ ni. Mọ́mí. Tọ́lá ni. Tọ́lá ni. Mọ́mí ẹ̀ gangan nìyẹn nìkan bíi 15 years ago mọ́mí ẹ̀ ní amòdì àrùn ọpọlọ so àwa ní chief ní ká máa tẹ̀kẹ̀ wọn ṣùgbọ́n mo dúpẹ́ fún ọlọ́run lé mi pé ọlọ́run ti gba gbogbo ògo ọlọ́run á sì ti gba ògo délẹ̀. Ní jẹ́ kó sú wa náà ni tell by mind èmi ní wòlíì kan and I'm very sure pé bàbá gbé chief débẹ̀ pẹ̀lú ògo ọlọ́run chief wọ́n máa rí gbàlà kò tiẹ̀ kì í ṣe gbàlà nìkan wọ́n á tún rí wòsàn pẹ̀lú àgbà. ọ̀sẹ̀ fẹ́ láti jọ ìkó tó ń fàsìkò yìí. bí mo ṣe ń rí náà ni wọ́n mi so òkú sí nǹkan tá à ń gbé ṣe náà. Lọ pé driver. Ọ̀rẹ́ wọ́n wá jẹ́ kó sọ̀rọ̀ lójú àwọn ọmọ yẹn ni o because tó bá sọ̀rọ̀ family yìí ní àárín wọn ṣó mọ̀ pé tó bá kún un bẹ́ẹ̀ tọ́tẹ́mi náà kún un bẹ́ẹ̀ wọ́n máa dá ọ̀rọ̀ yẹn sílẹ̀ wọ́n máa ṣe yẹ̀yẹ́ ni. ṣára wọn ò tí ìyá náà ni. ó sì ń ṣe wọn o bọ́dá mi ò jẹ́wọ́ o wọn ò jẹ́wọ́ o ó ti sú mi o. ṣówó ẹyọ tó máa ń pọ̀ láàárọ̀ tó máa ń pọ̀ lọ́sùn tó máa ń pọ̀ lálẹ́ ṣé kò tí ì stop náà ni. ó sì ń pọ̀ o kí n tó kúrò ní chọ́ọ̀chì wọ́n sì pọ̀ lénìí. mi ò gbọ́ rí kéèyàn máa pọ̀ owó ẹyọ mẹ́ta láàárọ̀ mẹ́ta lọ́sùn mẹ́ta lálẹ́ sórí odidi chief ọ̀rẹ́ mi sórí àwọn ẹ̀gbọ́n wa yìí wọ́n máa ń fagbára wá nǹkan tí ò yẹ kó wá tó bá ti ń wá nǹkan kò síbi tí wọn ò lè wá sí kò dẹ̀ sí nǹkan tó lè fi wá
tó bá wá ṣẹlẹ̀ tán orí fámìlì ló máa dá sí. àmọ́ nǹkan tó ń ṣe wọ́n sìn àmọ́ nǹkan tó fa agbára fà jáde because nǹkan tó ń pọ̀ lẹ́nu yẹn ó níbá tí ò bá níbá wọn ní máa pọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ́nu. nǹkan tẹ́mi máa wá sọ fún ẹ ni pé ìwọ kan àwọn kan tó ló dàbí pé tún máa ń gbọ́ràn sí ẹ lẹ́nu o. àwọn méjì yẹn nìkan náà. fine ìgbà tó ti jẹ́ yín méjì yẹn òun ló fi jẹ́ pé ìwọ náà ló máa ń bá wọn sọ̀rọ̀ nínú fámìlì tó máa ń gbọ́ because everybody yín wọ́n ti dà yín sí wàhálà pé wọ́n wọ̀nà wọn bọ̀dá mi kí ni nǹkan tẹ́ ẹ ṣe ẹ jẹ́wọ́ àṣírí ìkọ̀kọ̀ tí ẹnì kankan ò mọ̀ sí àfẹ̀yìn àtọlọ́run ẹ jẹ́wọ́ fún mi bọ̀dá mi ká tún lè mọ bí ta fẹ́ sáré sí ká lè máa nǹkan ta fẹ́ ṣe lórí bọ̀dá mi ẹ jọ̀ọ́ ẹ wo ta lájọ bí èmi àti yín ẹ jẹ́wọ́ fún mi kí n lè mọ nǹkan tí mo fẹ́ ṣe wàá rí pé tó bá sọ wọ́n máa jẹ́wọ́ fún ẹ tún lè mọ bí tẹ fẹ́ rìn sí. ṣé pé kí n bá pe bọ̀dá mi wọ́n máa ṣàlàyé fún mi. pásítọ̀ ṣé wọ́n ti sọ̀rọ̀ ni. pásítọ̀ ṣé pọ́pùsí náà ò jẹ́wọ́ ni tí condition wọn ni mò ń wà ewu bí dáàdi mi ṣe ń jẹ̀rora ó yẹ kó tẹ tí wọn bá tẹ lè jẹ́wọ́ fún wa àti ó yẹ kó tẹ lè jẹ́wọ́ fẹ̀yìn tẹ jẹ́yàn lọ torí condition ti dáàdi wà ẹ wo ó ti sú mi o. ó ṣe mí láàánú pé ẹ̀yin tẹ́ jẹ́ mọ̀lẹ́bí ṣífù gan ṣífù sòótọ́ ọ̀rọ̀ fún yín. àṣírí owó ni ṣífù ṣe o. àṣírí ọlà pásítọ̀ ilé ìtẹ̀sọ̀ yóò yé mi kí ló tún já àṣírí ọlà. ó lè má yé wọ ṣùgbọ́n máa yá àǹtí torí àgbàlagbà làwọn. kò yé mi o pásítọ̀ kò yé mi rárá ẹ bá wa sọ kí ló ń jẹ́ bẹ́ẹ̀. má ṣe oògùn owó ni ṣífù ṣe. bọ̀dá mi. báyìí mi ṣògo. bẹ́ẹ̀ ni. àmọ́ o wákàtí méjì péré òun ni ṣífù ní o kíákíá ní kíákíá ní wàrà sísà ẹ wàá tọ̀ ẹni tó ṣe àṣírí owó fún ṣífù lọ babaláwo tó ṣe àṣírí owó fún ṣífù yìí lọ ẹ tọ̀ lọ ẹ má wulẹ̀ ṣe wàhálà jìnnà wọ́n ti fún mi ní àdírẹ́sì. ó rè bẹ́ẹ̀ ni wọ́n ní bàbá awórínú fóònù nọ́mbà wọn lélẹ́yìí kí ẹ ṣe kíá o ẹ wá jẹ́ kó yé babaláwo yẹn wípé wọ́n máa kọ 3 láàárọ̀ 3 lọ́sàn-án 3 lálẹ́ ẹ jẹ́ kó yé babaláwo yẹn pé ipò tí ṣífù wà ipò tí ò dá ni o wákàtí méjì péré ni ẹ̀mí darí fún mi o. tá a bá ti lọ solution ti wà. bẹ́ẹ̀ni. pásọ bẹ́ẹ̀ni bá ti dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni àrà lè mú àyà. bẹ́ẹ̀ni. àti wọn tẹ ìjọ kan máa lọ jù. nítorí owó nítorí dúkìá nítorí àlùmọ́ọ́nì ayé wọ́n ṣe ọmọ ènìyàn fẹ́ràn mọ́mọ́nì ju ẹ̀mí ara wọn lọ wọ́n máa ṣe. ẹ bọ́ ta a ní ẹ bọ́. ẹjọ́ bàbá bàbá ìjọ ẹjọ́. bébí mo sọ fún bàbá yín mo sọ fún òun ní ọ̀pọ̀ wọn ní ká wí fún ni ká gbọ́ àwo ilé alára ká sọ̀rọ̀ fún ni ká gbà àwo dejero àlè tó ní bá nìkan mọ́ tọrọ ẹni bá ní sọ mo wá bá a sọ́kọ̀ gbọ́ mo ní ọmọ ṣẹ̀ṣó ọṣẹ́ṣó ojú ẹ̀ tí a rí oṣù tí wàá ń sẹ́wọ̀n náà nísìn kí lẹ fẹ́ kí n ṣe ọ̀yẹ́ máa lọ. ẹ má ṣe bá òun nìkan lólórí ẹbí wa ìṣàánú mi ẹ jọ̀ọ́. bàbá ẹ tẹ wo tèmi èmi nìkan ni bàbá ìbí mi ò ní níwájú bẹ́ẹ̀ ni mi ò ní lẹ́yìn ẹ jọ̀ọ́ ẹ wá àkọ́ṣe sí i kódà owó ẹyọ 3 ló máa ń pọ̀ láàárọ̀ 3 lọ́sàn-án 3 lálẹ́ bàbá ẹ jọ̀ọ́ bá wá àkọ́ṣe sí i. ọba àpọ̀ 15 láàárọ̀ kọ́ pọ̀gbọ̀n lọ́sàn-án ẹ máa lọ ojú tó bá rọrùn wọ̀ ní fọn náà ń gbọ́ jẹ́ pé wọn nìkan bàbá rẹ bí un lọ rí mọ́ tọ́pọ̀ sí lórí ìjọ kíjọ ti ń bá rí ẹ̀yọ́ mọ̀ ẹ̀ka tó rí wa ẹ̀ka tó rí wa ẹ̀kú àtòrí wa ẹ̀ka tó rí wa ẹ̀ka tó rí wa. ṣé bọ́yọ̀ fẹ́ parí ayé wọn rèé. ìyẹn ní fàlà ni mò ń lá. wo bí tó gbé àṣejẹ sí tó fi sùn lọ. ọ̀dà ní báyìí nítorí lójú oorun rẹ ń mo fẹ́ kó o ṣàlàyé ẹ̀ fún mi ọ̀yà. ohun tí mo rí ga jù bàbá lójú àlá
mo rí wípé mo ní owó, mo ní ọlá, mo ní òkìkí. Òkìkí mi kàn káàkiri gbogbo agbègbè ibi tí mò ń gbé. Débi pé mo tún fowó ṣe ìtọrẹ àánú fún àwọn aláìní. Káàkiri mo ní owó. Mo rí yín lójú àlá. Ẹ sọ fún mi pé ọmọ mi ò gbọdọ̀ fọwọ́ kan owó yìí. Láti ìgbà náà dẹ̀ ni mo ti mú àṣẹ náà ṣẹ. Ṣùgbọ́n àwọn ọ̀bẹ ọmọ mi wọ́n gbìmọ̀ pọ̀, wọ́n gba owó lọ́wọ́ mi, wọ́n lọ fún ọmọ mi. Àtìgbà tí ọmọ mi ti ná nínú owó ẹ̀, bàbá, ìṣòro àìsàn yìí ti bẹ̀rẹ̀ sí dé bá mi. Mo ṣàìsàn dé wípé mo fẹ́ ná gbogbo owó náà lórí àìsàn náà tán. Dédé wípé ọmọ mi àti àbúrò mi ó tún wá bá yín wípé àìsàn ṣe mí, ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí. Lílé lé wọn tèfètèfè lé wọn. Bàbá, eléyìí ká ó ga ju ẹ̀mí mi lọ. Tọ́ ọ bá lọ rè sẹ́sọ owó lẹ́yìn tọ́ ọ bá padà lẹ́yìn àtẹ̀yìn fún ọ tí wọ́n bá wá bá mi lórí ọ̀rọ̀ rẹ̀ ntí wọ́n sì ni mo ṣe lójú ràn bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ó rí owó ṣe é ní èmi ò ṣoògùn owó fún ọ o gbogbo àṣejẹ tó ń jẹ àti ìtọ́ jẹ lánàá ẹ̀yọ́nú àwọn àgbà ní kọ́ méjì ọlọ́mọ síjú àánú wo àtẹ̀wé àtàgbà wọn mọ fojú rẹ wò nìkan ni mo ṣe fún ọ. Sórí gbogbo tó rí lójú ràn tó bá jẹ́ pé lóòótọ́ lọ bá ṣoògùn owó ntí ọkàn ìrìn rẹ lórí lójú ràn èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. Orí ń tọ́ ń jẹ yìí gbìyànjú kó o jẹ tán àájò àánú ẹni ẹ̀yọ́nú àwọn àgbà lèmi ṣe sí ọlá àtọkùn àtọmí wọn lè bá a mọ sàánú rẹ gbé kó o jẹ tán kì í ṣòfò ẹ̀yin ìyá mi òṣòro gẹ̀ẹ́sì mo dúpẹ́ o. Láyàn bá mi àìdúbà fògùn nú kú tó túmọ̀ sí wípé báládì ọ̀bá sí mọ́ ọmọ ẹ̀ ní dógún ẹ̀bùn. Torí ìdí èyí gbogbo tí n bá sọ fún ọmọ fẹ́ kó mú sàlóògùn má ṣe sọ fún yàn o oògùn tó o bá mọ̀ pé o lè má ṣe fún yàn torí bọ́ ọ bá ṣe sọ fún yàn bẹ́ẹ̀ ni ń bá jìyà tán ìwọ náà jẹ ọgbọ́n o lè ṣoṣo lẹ̀ bí ẹ̀yọ́nú àgbà kankan kò yí ọ wọ́n ní ọmọ ò ní bá pèlè ìyá rẹ̀ kó sì sọdá torí bẹ́yìn ò bá jìyà tán ìwọ náà jẹ ń bẹ̀ ọgbọ́n tí mo fẹ́ sọ fún un. mo wá fi ń dá lójú láti wákàtí ọ̀wọ́ ìlọ pé gbogbo nǹkan bá mi sọ pátápátá gbogbo pátápátá ni mo máa mú lò mo máa mú ṣe bá mi. torí mo mọ̀ pé ó burú orí rẹ nu bí kótó àdàlú pé èèyàn bá sóògùn burúkú gbẹ̀sán ọ̀bà ké lórí ẹ̀ yóò ké lórí àrọ́mọdọ́mọ ẹ̀ èmi ò ní fẹ́ kí màálù ọ lọ kó wá fi wàhálà bá wọ ọgbọ́ tí mo fẹ́ sọ fún ọ mi. wá bá ń lọ sí ọ̀dọ̀ ìyàwó tangaran ọtí ẹlẹ́rìn dòdò mi ń bẹ lóẹ̀ lọ́ọ́ rẹ̀ gbà wá. bọ́ọ̀ bá bọ́pọ̀ ẹ̀ ń lé pé ó yọjú sí mi